wọ́n bá sọ láyé àtijọ́ pé ẹni báyọ̀ wọn kò fẹ́ nílùú ẹni yẹn náà kò gbọdọ̀ wọ̀lú ẹ̀ nítorí pé òun àmọ́ ọ̀làjú ló dé kí àwọn ìjọba tó dín agbára ọba kù òun ló fa gbogbo eléyìí nítorí pé ọba lágbára ju gọ́fúnà lọ torí gọ́fúnà ìlú ìyànsópò ní bó ṣe ń kó pẹ́ tó á lọ́dún mẹ́jọ tí àǹfààní bá wà láti lọ́dún mẹ́jọ á kúrò ń bẹ̀ ni ṣùgbọ́n ọlọ́mọ ẹ̀ka rí ohun tá a máa ṣe tó máa fi yọ wá lọ́ba bọ́bà kan ò kú ọba kan ò jẹ́ ni so lórí èyí tí àwọn Ọ̀yọ́ ń gbé kiri pé tó bá jẹ́ Aláàfin ni ẹ jẹ́ kí Aláàfin Ọ̀wọ́adé bàbá wa ikú bàbá yèyí kí òun àti Wàsíù bá pàdé káwo bí Wàsíù ṣe máa kí torí pé Aláàfin àná Lámídì kọ́lọ́n kó dẹlẹ̀ rí fún wọn ní ti àgbàlagbà bàbá náà jẹ́ fún Wàsíù Àyìndé Wàsíù kò jẹ́ bọ̀ wọ́n lọ́wọ́ tàbí kó náwó sí wọn ṣùgbọ́n ní ti bàbá wa Ọ̀nìrìṣà ní ti ọjọ́ orí Wàsíù jù wọ́n lọ ṣùgbọ́n ní ti ipò ní ti owó ní ti ọlá Ọọ̀ni kì í ṣẹgbẹ́ Wàsíù torí kò jẹ́ sẹ́ni tó bímọ ẹ̀ kó jẹ́ sọ ní Ọọ̀ni ọjọ́ tí Yorùbá ti jẹ Ọọ̀nilẹ̀ tí ẹlòmíì kò mọ̀ tí Olúwo ń gbé kiri pé abọ̀rìṣà náà ń pè ní Ọọ̀ni àwọn ló ń pàbí kankan ẹ worú gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn èdè ìlú wọn náà fi sọ pé Ọọ̀nilẹ̀ ló jọba yìí so èèyàn lè fi kankan kún ọ̀rọ̀ Yorùbá tó bá ti jẹ́ pé èdè ni Ọọ̀nilẹ̀ náà sọ di Ọọ̀ni ẹni tó nílẹ̀ Ọọ̀ni ilẹ̀ Ọọ̀nilẹ̀ kílẹ̀ olórí gbogbo ọba aládé kábíyèsí àpọ́nlé tọ́lá tọ́ sí ọmọ ló máa wà níjókòó láti wá bá wa ṣe ìjọ náà dẹ̀ tún bọ́ sí ọjọ́ tí mo lé ọdún kan sí lórí ilẹ̀ èèpẹ̀ ọjọ́ ìbí mi ni a dẹ̀ tún ní ọ̀wọ́n nǹkan míì tí a ṣe dáṣọ bò tó yẹ pé tó bá dé jọ yẹn a máa gbọ́ sí nǹkan dáadáa ni o. olórin wo ni ló máa ṣeré fún Basọ̀run Àgbà kíjọ́ náà sà. ó ti mọ ọmọ bẹ́ẹ̀ kú nínú oníṣẹ́ yìí ló kọ́kọ́ dáyé ní àbẹ́dìyẹ dáhùn béèrè tí mo bí ẹ ṣẹ́yìn ló kọ́kọ́ dáyé ní àbẹ́dìyẹ ẹyin ṣé ló kọ́kọ́ dáyé àbẹ́dìyẹ òṣòlórin ṣáàdìyẹ ló kọ́kọ́ dáyé. Ọlọ́run ló dá ó dá ánímà ó dá ẹranko. Kí ló kọ́kọ́ dáyé. so omi ìpàdé wà ní àwọn nǹkan tó dá. tó bá jẹ́ díẹ̀ ló kọ́kọ́ dáyé kí ló di adìyẹ. àbòsí ló ń ṣe àbòsí ló ń ṣe. eléré ọjọ́ náà ni Akóredé Saheed Òṣùpá ọba orin látàgbàmọ́lẹ̀ olúfimọ́ àkọ́kọ́ òun ló máa wá fìlù dára wa lára yá. ṣé òun kó gàǹgà tó bá nawọ́ sí wọn tó bá yẹ bọ́wọ́ bíi méjì tí kákò ní oníkálukú àmọ́ káwọ́ èkó torí Ọọ̀ni àwọn bàbá wa pa nítàn pé kì í ṣoṣù mẹ́ta ló ti máa lò kó tó rí Ọọ̀ni sójú ní Nílé Ifẹ̀ ṣùgbọ́n tí èèyàn bá kóyàn mọ́ra tá a bá nífẹ̀ẹ́ ìfẹ́ ni àkójá òfin ipòkípò tó ń kẹ́dà wà ìfẹ́ ni bàbá wa Ọ̀nìrìṣà ni ẹ máa rí wọn tó bá kó àwọn èèyàn mọ́ra wọ́n máa kọrin so nǹkan tó múnú wọn dùn ni a ò lè gbà lọ́wọ́ wọn ṣùgbọ́n àwa ni kí a má ṣi àǹfààní yẹn lò nítorí pé tó bá ti fúnyàn ní àǹfààní ẹni tó yẹ kó dúró síta tó wá ní kó wọnú pálọ̀ má ṣe àǹfààní yẹn lò láti sọ pé ó máa bẹ́ni yẹn náà wọnú yàrá má jẹ́ kó dìgbà tó bá yẹ ń fa ẹlẹ́wù pé àyè ẹ kò sí ń bẹ̀ nítorí pé àǹfààní àṣìlò òun ló máa ń bí wù ohun tá à ń sọ yìí so bó ṣe rí ní ọ̀dọ̀ èmi Basọ̀run Àgbàkin tí mo jẹ́ Minister of Defence ni mo jẹ́ fún gbogbo ọba ilẹ̀ Káàárọ̀ Oòjíire. ọ̀dọ̀ wọn náà ni àyùwà bàbá
ó tó bí a ti ń gbọ́ fìrìfìrì ó tó bí ẹni mẹ́ta ti ń gbọ́ pé ó ní kankan tó pa ẹ̀yìn àti gbajúgbajà òṣèré fújì ni Alhaji Dr. Saheed Òṣùpá Akóredé ọmọ ńlá àdèdè pé gbogbo nǹkan tí wọ́n fẹ́ ṣe láyé yìí Òṣùpá ni máa ń pè mo wà nífẹ̀ẹ́ ní ọdún tó kọjá àti pé òun náà ló kọrin wọ́n lẹ́ni tí fóònù gan tó bá dún gan Òṣùpá ló máa dún bẹ́ẹ̀ kí ló pa yín pọ̀ sà ibo lẹ̀ dí sí. Oníkálukú ló ní alábàásọ alábàárò ọ̀rẹ́ wọ́n ní ìwàjọ̀wà ló ń jọ̀rẹ́jọ̀rẹ́ tí o bá rí ọ̀rẹ́ kan tó bá jọ ń ṣe ìwà wọn dọ́gba ìṣesí wọn dọ́gba ni Saheed Òṣùpá jẹ́ èèyàn kan tí mo nífẹ̀ẹ́ sí gbogbo ẹ̀dá tí kò bá ti ya onímọ̀nàfíìkì tàbí alábòsí ọ̀rẹ́ mi ni torí Saheed Òṣùpá ó dàbí ajere tí kò rínú gba ọ̀rọ̀ sí ẹsẹ̀kẹsẹ̀ tó bá ti ṣẹ̀ ló ti máa gbé àgẹ́ndà ìjáde pé ohun tó ṣe yìí kò dáa ó yàtọ̀ sí ẹni tó fi tọ́ ẹni tó fẹ̀jẹ̀ sínú tó ń tutọ́ funfun jáde ìyẹn kò dáa ní ọ̀rẹ́ gbogbo bí ó ṣe wá bí mo ṣe ń pè á ti tó ẹ̀mẹ́wàá bóyá mo pè fún yàn ni o bóyá ó wá ṣeré fún mi ni o kí ni mo ní tí mo fẹ́ fọ́ wọn ló máa sọ kì í ṣe pé iye báyìí ni òun fẹ́ gbà kí lẹ ní bàbá tẹ́ fẹ́ fọ́ wọn ni wọ́n ní yìnyínnìkẹ́ni ó lè ṣe míì ó jẹ́ èèyàn kan tí ó dáa ìgbà tọ́rọ̀ tóun ti Pasuma ọ̀rẹ́ ẹ̀ lọ mi ò bá sọ̀rọ̀ pé ẹ̀ méjì pé ẹ̀yin méjèèjì lẹ ti ń dàgbà yìí tí a bá ní káwò mi ò ń sọjọ́ orí mi but 60 ni mo fẹ́ ṣe yìí gbogbo wa la ti dàgbà ìgbà tí ẹ ń wówó ẹ lè máa fi ra yín ó ní bàbá ọ̀rọ̀ yẹn ti wà ní òun náà ti pẹ́ pé bẹ́ẹ̀ ṣe sọ yẹn ọ̀rọ̀ yẹn ti parí lórúkọ Ọlọ́run ìdùnnú àtayọ̀ ẹ máa rí pé kò sí ibi tí wọ́n lè sọ̀rọ̀ Paso tí Saheed Òṣùpá kò ní nínú ìyẹn ti lọ kò dẹ̀ síbi tó máa sọ̀rọ̀ Saheed Òṣùpá tí Paso bá gbọ́ tí kò ní nínú bó ṣe yẹ kí ilé ayé rí nìyẹn tí ẹ bá rí onígbèraga ẹ̀dá èmi ò lè bá ṣe ẹni tó ń kó gàrú tó dàbí ìgbà tí tòlótòló fẹ́ bínú a ò lè jọ ṣe bí Saheed Òṣùpá ṣe wà ẹ kì í jẹun káàkiri àmọ́ tó bá dé ní pé ọ̀dọ̀ tèmi bó jẹ́ gàrí la fẹ́ mu àjọ máa mú ni bó jẹ́ kíni àjọ máa ń ṣe dáadáa ni àwọn kan tẹ̀ ń sọ wípé bóyá nítorí àjọ jẹ́ Yorùbá àjọ ń gbá pẹ́lẹ́ náà àjọ ta ni kì í ṣolóògùn bó ṣe wà yìí. nítorí àwọn ẹ̀rọ ni àwọn òpin àbí lédi ló pa yín pọ̀ ni. nínú oṣù tí a wà yìí ṣé o ti lo paracetamol kí ló lò. oògùn náà ni oògùn ni. oògùn ni àáfàá tó gbin tábà sẹ́yìn ìgbàlẹ̀ bí ò bá ṣàwo á jẹ́ kó ti délé àwo mi ò ní sọ ìwúrí lọ. ló gbọ́ fẹ́ o.